èèmọ̀ wọ̀lú Ìwó o. Àwọn agbébọn ṣekú pa ikọ̀ Àmọ̀tẹ́kùn nílùú Ìwó. Àwọn agbébọn ṣekú pa ikọ̀ Àmọ̀tẹ́kùn kan nílùú Ìwó. Ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí, ìròyìn tẹ̀ wá lọ́wọ́ pé agbègbè kan wà tí wọ́n ń pè ní Ìyànà Ọ̀fà. Ó ti tó bí ọdún mélòó kan sẹ́yìn tí wọ́n ti ń bá ìlú Ìwó fa wàhálà ọ̀rọ̀ ọ̀sẹ̀ àlàálẹ̀. Kódà ọ̀rọ̀ ti lè débi wípé wọ́n ti bọ́ sí àwọn ìgbèríko tó jẹ́ àwọn oríko Ìwó tó súnmọ́ Ìyànà Ọ̀fà yìí. Gbogbo àwọn tí wọ́n wà nínú abà ni wọ́n ti lé bọ́ta. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ abà ti dahoro. Ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé ti di ahoro ńbẹ̀. Kódà gbogbo àwọn tí wọ́n ní ọ̀pẹ tí wọ́n ti ń kọ ẹyìn, ọ̀pọ̀lọpọ̀ wọn ti sá kúrò lóko. Kí ló fà á ni wípé ó lè di lóru kí wọ́n kàn bẹ̀rẹ̀ sí lé gbogbo wọn. Wọ́n lè ti ẹlòmíì bọ́ sínú odò ọbà gẹ́gẹ́ bí ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́. Èyí tó tún wá burú jáì ńbẹ̀ ni wípé táwọn èèyàn bá wá láti ilé báwọn fẹ́ wá kọ ọ̀pẹ, kí wọ́n wá kọ ẹyìn láti fi ṣe epo pé kó má baà bàjẹ́ sórí ọ̀pẹ. Ẹni tí wọ́n bá ká mọ́bẹ̀ tó bá ti kọ ẹyìn rẹ̀ dálẹ̀, wọ́n ó ká mọ́bẹ̀, wọ́n ó lù ú ní àlùbami, wọ́n ó sì sé léṣe. Tí wọ́n bá ti sé léṣe tán, èyí tí Ọlọ́run bá kó yọ ni wọ́n ó fi lẹ̀ pé ó máa lọ. Wọ́n ó sì ṣọ́ná sí ẹyìn tí wọ́n kọ, wọ́n ó sì ṣọ́ná sí, yóò sì jóná. Ìṣẹ̀lẹ̀ ti wá ń lọ bẹ́ẹ̀ fàá, ó ti ń lọ bẹ́ẹ̀ débi wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí aláìṣẹ̀ ló ti bọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Kódà àwọn ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ ti ìlú tí èé ṣe tìjọba, wọ́n lọ síbẹ̀ láti lọ dáàbò bo àwọn tí wọ́n ń gbé ní ìgbèríko yìí. Ọ̀rọ̀ le débi pé àwọn ọmọ ìṣọ̀ta tí wọ́n kó wá láti Ìyànà Ọ̀fà yìí, wọ́n pa ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ pé wọ́n jọ fìjà pẹ́ta tọ́rọ̀ náà le. Ní kọ̀pẹ́kọ̀pẹ́ wá ni bó ṣe di ní ọ̀sán ọjọ́ kan nù bí wọ́n ṣe kógun wá láti ibi tá à ń sọ yìí nù. Bí wọ́n ṣe ya wọ gbogbo àwọn ìgbèríko tó wà ní Ìwó tó súnmọ́. Á débi pé wọ́n ń lé gbogbo àwọn tó jẹ́ baálẹ̀, wọ́n lé gbogbo wọn kúrò ní agbègbè. Àwọn tí tó wá ṣe á lè mọ̀ nípa àwọn tí ọwọ́ tẹ̀, àwọn tí ọwọ́ àwọn èèyàn yìí bà nínú àwọn tó jẹ́ ọmọ bíbí ìlú Ìwó tí wọ́n wà ní ìgbèríko yìí, wọ́n tún kó wọn lọ sí àwọn àgọ́ ọlọ́pàá nílùú Ìbàdàn. Ẹ máa wo nǹkan níjọba tó lọ́ba tó níjòyè tó sáà níjọba. Bọ́rọ̀ ṣe le dójú ẹ̀, àwọn ọ̀tọ̀kùnlú náà sá gbéra. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ikọ̀ Àmọ̀tẹ́kùn ní wọ́n bá gbéra. Wọ́n pọ̀ lóǹkà, wọ́n sá lọ síbẹ̀. Lílọ tí wọ́n lọ kì í ṣe pé láti lọ jà, ṣùgbọ́n wọ́n lọ bẹ̀ láti lọ dáàbò bo àwọn tí wọ́n kọ ẹ̀yìn, láti jẹ́ kán kọ ẹ̀yìn wọn. Ẹ lè mọ̀ pé àyà kó àwọn èèyàn yìí, wọ́n sì dojú kọ àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn débi pé ìjà le débi pé wọ́n sì pa kan lára àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn. Tẹ́ ẹ bá dé Pápá àtàwọn ìgbèríko tá à ń sọ̀rọ̀ ní ìsìn, àwọn Àmọ̀tẹ́kùn lubẹ̀ pa bámú ni. Eléyìí ló wá mú kí igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n jọ jókòó àtúnṣe lórí ọ̀rọ̀ yìí pé bóo la ti fẹ́ ṣe lọ́nà àbáyọ, bóo la ti fẹ́ yanjú ọ̀rọ̀ tí ń fẹ̀mí àwọn aráàlú ṣòfò yìí. Wọ́n sá jọ fọ̀rọ̀, wọ́n jọ sọ̀rọ̀ lórí rẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run, láìpẹ́ ibi tí ọ̀rọ̀ náà forí sọ á mọ̀ mọ́ wá sétí gbọ̀nyìn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn ń bẹ ní Pápá nílùú Ìwó àtàwọn ibi tí ìṣẹ̀lẹ̀ yìí kàn tọ́pọ̀lọpọ̀ abà ni ó ti tú táwọn èèyàn ti sá kúrò ńbẹ̀. N tó jẹ́ ká mú ìròyìn wá, ọ̀kan lára àwọn tí ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ sí tó jẹ́ pé àwọn ará Ìyànà Ọ̀fà yìí, ọmọkùnrin kan tí wọ́n ń pè ní, mo tiẹ̀ ti gbàgbé orúkọ ẹ̀, nígbà tí ń bá play ohùn ẹni tí lára àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí. Kódà ẹni yìí jẹ́ kó yé wa pé ẹgbọ́n tẹ́ni sọ bó ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n òun gan lórí ọ̀rọ̀ yìí. Ẹgbọ́n tẹ́ni sọ. Ó wá padà rí tí wọ́n padà póòstì Àmọ̀tẹ́kùn kan pé wọ́n lọ sin Àmọ̀tẹ́kùn kan pé wọ́n attack ẹ̀ pé àwọn notorious gunmen leader by Akeem Ọmọlọ́fà. Ọ̀rọ̀ yìí ó ti worst débi pé ó ti padà mú kí wọ́n máa para wọn dání because àwọn brother mi wọ́n inform nínú problem yẹn tó ti Akeem Ọmọlọ́fà yẹn ló ti lé wọn sí
sílé láti bí 3 years ago wọ́n ti wà nílé láti bí 3 years ago tọ́ràn wọn bọ́dà mi lò tó bóyá bíi 7 kì í ṣe bóyá ó lo 7 months ní rìmáǹdì lórí ọ̀rọ̀ yẹn tó parọ́ mọ́ wọn pé wọ́n fẹ́ pa òun ẹni tó bá ti ká mọ́kò lẹ́yìn tí wọ́n bá lù bá kán tán wá kọ́ lọ tì mọ́ police station Ọ̀fà yẹn àti ibẹ̀ báyìí wọ́n á transfer yìí lọ sí Ìyàgàn Kúmbàdàn àti ibẹ̀ yóò fẹ̀sùn threatening of life yóò fi kan ẹni yẹn wọ́n á transfer yìí lọ sí kóòtù àní wọ́n lọ já sí rìmáǹdì brother mi lù more than 7 months ó lé lóṣù méje kí wọ́n tó release wọn. torí ìdí èyí pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run bó bá ṣe ń lọ ní abala abẹ́hùn á tún máa fi tó yín létí ìtọ́jú kámẹ́rà wa ni pé kọ́kàn yín tẹ́ wà lẹ́yìn odi tẹ́ wà ń dalẹ̀ kọ́kàn yín ó lè bá balẹ̀ pé àlàáfíà làwọn èèyàn yín wà torí wọ́n lè máa gbèrú ní pé ogun ti wọ̀wọ́ ogun ọ̀wọ̀wọ́ ń tó ṣẹlẹ̀ nù o pẹ̀lú ògo Ọlọ́run àtúnṣe ó wáyé láìpẹ́ a nígbàgbọ́ pé ìpàdé tí igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti ti Ọ̀yọ́ tí wọ́n jọ ṣe a mọ̀ pé èso rẹ̀ ní oṣù pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ọba Elédùà a ó máa pàdé a ó tún máa pàdé ó dàbọ̀.